Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn. Sára le koko àná ọlọ́run àlàyé ní fi wá sílẹ̀ o. Pàjáwìrì ni eléyìí tí mo gbọ́ yìí. Ó dẹ̀ jẹ́ nǹkan tó báyàn lọ́kàn jẹ́, ó jẹ́ nǹkan tó jáyàn láyà tó ṣẹ̀rù bàyàn, because mi ò sábà rí now àwọn jàǹdùkú wọ́n kọlu mọ́tò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, ọlọ́lá jùlọ Nurudeen Jackson Adeleke lónìí nílùú Oshogbo. Ǹjọ́ wo ni gbogbo rádaràda dé South West kọlu sitting governor, gómìnà tí ń bẹ lórí àlééfà? Ta ló rán wọn bó wọ́n ti wá? Kí ni wọ́n fẹ́ achieve? Ani ṣé gọ́vnọ̀ gangan wọ́n wá? Àbọ́lẹ́ni tí wọ́n wá? So gbogbo àwọn ìbéèrè yìí ní sọ kúlùkùlù lódòkun inú olówó láti bára wa. Orílẹ̀-èdè wo la wà yìí? So ó ní wípé yàtọ̀ sí ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ gbọ́dọ̀ wà very careful. Ta ló rán wọn? Kí ló ṣẹlẹ̀ gangan? Níbo ni gómìnà Ademola Adeleke ti ń bọ̀? Mo lè lọ. Gbogbo ẹ̀yin èèyàn mi tí ń wọlé, ẹ dákun torí Ọlọ́run, ẹ bá mi pín program yẹn, ẹ jẹ́ kó délé kó dóko, kó dẹ́sẹ̀ kúkú, kó dọ́nà jíjìn. Ilé ọ̀sẹ̀lẹ̀ rí lọ́sùn. Ta ló fẹ́ pa Ademola Adeleke? Kí ni wọ́n fẹ́ pa fún? Bóńtọ̀ ń bá rí ṣe yóò jẹ́ gómìnà ni, because a tún ti mú òṣèlú lọ sí another level. Táwọ̀ gbọ́rí, táwọ̀ òrírí. Ọlọ́run nínú àánú ẹ̀ kó ṣàánú gbogbo wa. All right. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́, gómìnà Ademola Adeleke lọ sí INEC office láti lọ gba certificate of return gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí tí ó sì padà sí ilé ìjọba lábẹ́rẹ́. All right. Gómìnà àti kábíyèsí bàbá wa Ataoja wọ́n ti fi pàdé sóní, bóyá nínú ayọ̀ abara tíntín. Gómìnà wọlé ẹ̀kejì, gómìnà lọ gba certificate of return lọ́fíìsì àjọ INEC l'Óṣogbo. Káwọn yà kí bàbá wọn, kí wọ́n yà kí Ataoja. Ròyìn jẹ́ kó yé wa wípé possibly àwọn onítọ̀hún ti mọ̀ wípé gómìnà ń bọ̀ ńbẹ̀. Àwọn onítọ̀hún ti mọ̀ pé gómìnà ń bọ̀ ńbẹ̀ gẹ́gẹ́ bí n tí mo gbọ́. Okay? So wọ́n ti lọ múlẹ̀ lébẹ̀
wọ́n náà bà géètì àbáwọlé jẹ́, wọ́n yìnbọn mọ́ convoy gómìnà Ademola Adeleke. ọpẹ́lọpẹ́ àwọn security tó tẹ̀lé gómìnà, bóyá ń tàn wí kó làbá máa sọ lásìkò ìjọba alágbádá láì kìí ṣe ìjọba ológun. gbogbo ọmọ káàárọ̀ oòjíire, ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. wọ́n ní wọ́n wáyé pẹ̀lú Sienna space bus no number, wọ́n àtàkì gómìnà for security wise. gọ́fúnà kò gba bí tí gbogbo èèyàn máa ń gbà. exit kan ń bẹ tó jẹ́ pé kábíyèsí àtàwọn olórí wọn máa ń gba bẹ̀ẹ́ jáde, ńbẹ ni wọ́n ṣí fún gómìnà láti bá jáde. gọ́fúnà ti ṣe tí ó ṣe tán ní palace, ó ti bọ́ sínú bọ́ọ̀sì tó gbé wá, àwọn ọkọ̀ tó tẹ̀lé wá wọ́n tó gún, wọ́n ti bọ́ ojú ọ̀nà kí wọ́n tó bẹ̀rẹ̀ sí gbúrò bọn. àwọn tó wà lágbègbè ibẹ̀ jẹ́ kó yé wa wípé wọ́n yìnbọn ọ̀hún like 10 to 15 minutes. gbogbo àwọn ọlọ́jà ńlá ti fi ọjà tí wọ́n ń ta lẹ̀, gbogbo wọn sá kúrò nídìí ọjà wọn, wọ́n fẹsẹ̀ fẹ́, wọ́n bẹ̀sẹ̀ wọn sọ̀rọ̀, wọ́n sá àsálà fún ẹ̀mí wọn. sáré sá àsálà fún ẹ̀mí rẹ̀, wọ́n sá àsálà fún ẹ̀mí wọn nínú ìlú tó lọ́ba tó níjòyè. sóṣèlú náà là ń ṣe yìí. kọ́lọ́mọ́járe o. so àbáwá gbọ́ news pé sorry àwọn tó bá wá pa sí wọn jẹ gọ́vnọ̀ ni, kò yé mi rárá. nǹkan ọkàn tó dùn mí jù ń bẹ̀ ò ní pé wọ́n ní kò sí casualty, kì í ṣe ní sáìdì àwọn Ademola Adeleke o, ṣùgbọ́n àwọn tó wá pẹ̀lú ẹ̀mí bí pẹ̀lú iṣẹ́ láabi tí wọ́n wá ṣe, wọ́n yìnbọn fún 10 minutes 15 minutes, wọ́n dẹ̀ jẹ lọ bẹ́ẹ̀. wọ́n lọ́nà ta olóòkan wọ́n gbà lọ jáde sọ́nà Iléṣà road. wọ́n àtàkì gómìnà lọ́sàn gangan níbi past 4 yẹn nírọ̀lẹ́ òní. ó mẹ́rù ilé ayé bà mí o. a ti dìbò, ẹni tí ó wọlé ti wọlé. àwọn tó kù wọn ò kì í ṣe pé bóyá wọn ò ṣe dáadáa, ṣùgbọ́n yẹ everybody pé nìkan náà ni ó wọlé. ẹni tó bá ti wọlé kí ló dé tá àgbárùkù tí, kí ló dé tá àgbá kádàrá, ká má bàa àgbá kodoro. ṣùgbọ́n máa sọ wípé Osun State Governor His Excellency Ademola Adeleke escaped asa sí ní ìparí eléyìí tó kù. because kò yé mi, ó ń jẹ́ nǹkan tó ń bá yàn lọ́kàn jẹ́. kí ló tẹ́mi àwọn èèyàn ju àwọn èèyàn kan lójú náà, kò tí ì yé mi mọ́. láì ó ti wà bẹ́ẹ̀ tipẹ́tipẹ́, bọ̀ kí ló tẹ́mi ara wọ̀ jọ wá lójú. ẹ ń bá ti kú kò ní àlámọ̀. ẹni tó dẹ̀ kú yẹn ó possible kó jẹ́ pé ẹni tó kú yẹn ló jẹ́ kí wọn náà ó kú láìtọ́jọ́, ni ó jẹ́ kí ìyàwó rẹ̀ ó kú láìtọ́jọ́, ló máa jẹ́ kó ọmọ rẹ̀ ó kú láìtọ́jọ́. because who knows, bóyá ẹni tó kú yìí ni yóò rescue ran tiẹ̀ lọ́la. mo ti sọ̀rọ̀ nípa Alexander Fleming àti Winston Churchill, níbi tí oore ti ń ran oore lọ́wọ́.
ẹ gbádùn mi níbi tí oore ti ràn oore lọ́wọ́ téèyàn ó ti mọ̀ wípé kò yẹ kéèyàn ó ṣèkà. My first question, ta ló fẹ́ pa gọ́vnọ̀, ta ló fẹ́ pa gómìnà? ẹ ń dojú ìbọn kọ ní òró rere sí ni o. ẹ tó fìbọn fèsì èèyàn kó ró dáadáa sí èèyàn. ẹ ń kọjú ìbọn sí gómìnà kò yẹ kó lọ lọ́fẹ̀ẹ́. sáwọn security tó tẹ̀lé gọ́vnọ̀ wa ṣé wọ́n pọ̀sù wọn ò pọ̀sù wọn. àwọn kan rí nídìí ipá wọn ti dáàbò bo gómìnà nítòsíkù náà ní káwọn ọmọ bá tàwọn lọ. bó lẹ̀ sí wá fẹ́ mú scapegoat. ṣerú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. báwo la ti fẹ́ mọ sọ gómìnà ní gbogbo ibi tí gómìnà bá lọ. because ó ti túmọ̀ sí pé àwọn kan ń dọdẹ. òye tó yé mi nípa àwọn tí ń dọdẹ bí wọn ò bá gba kádàrá wọn padà gba kodoro. kí ló dé tẹ̀mí wa ò jọ wá lójú? kí ló dé tẹ̀mí èèyàn ò jọ wá lójú? sáàmù pé oore lóore wọ́tọ̀ ni ẹni tó bá ti kú tẹ́lẹ̀ drop ń tọ́ ò gbáyé mọ́ aláì ti pin sẹ́ẹ̀bà tọ́jú ọmọ sẹ́ẹ̀bà tọ́jú ìyàwó. kò yé mi rárá. ní palace ẹ̀dẹ̀ ló ka mọ́ palace ńbẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ yìnbọn fún níbẹ̀. wọ́n máa wá sọ pé yìnbọn pa gọ́fúnọ̀ l'Óṣogbo. ẹ fẹ́ kó bá kábíyèsí. wọ́n á ní kábíyèsí ló mọ̀ wípé gómìnà ń bọ̀. kábíyèsí ló sẹ̀tà àwọn èèyàn kalẹ̀. bàbá ń bàbá tí ọmọ nǹkan kan. ṣùgbọ́n lọ́la lejò. ọdún mẹ́rin yìí pẹ́ pé gómìnà Ademola Adeleke ò lè lọ lẹ́ẹ̀kẹta. ẹ̀ẹ̀kejì tí ó lọ náà lélẹ́yìí. ẹjọ́ parí iṣẹ́ ìríjú ẹ̀. anybody tó bá ní lọ́kàn láti jẹ gọ́vnọ̀ kóńtọ̀ náà bẹ̀rẹ̀ iṣẹ́ ìríjú ẹ̀. problem ta ní pẹ̀lẹ́ ẹ̀yin olóṣèlú ni pé time tẹ bá fẹ́ díje nìkan ńlá máa ń rí. ẹ lọ wo Yayi l'Ondo state. ẹnìkan tí mo tó mọ̀ tó àbí l'Ogun state jàre ẹ lọ wo Yayi ń bẹ̀. ẹ lọ bèrè iye ọdún tó ti ń ṣe nǹkan fáwọn ará senatorial district ẹ fáwọn ará ìpínlẹ̀ Ògùn general jàre. ẹnìkan tí mo tó mọ̀ tó tún ṣe bẹ́ẹ̀ rí o ni wọ́n ń pè ní Dípò Dínà. yes Dípò Dínà ló gbìyànjú no light àbí ẹ mọ̀ wọ̀ God bless you. so Dípò Dínà ló jẹ́ pé kó tó ṣòṣèlú ń gbà unfortunately wọ́n pàdánù o. ló jẹ́ pé kó tó di pé ṣòṣèlú ń gbà yẹn àwa gan ti ń rò lọ́kàn pé yóò fẹ́ ṣòṣèlú. kí ló ṣe Facebook mi báyìí. so àwa kan ti ní lọ́kàn pé yóò ṣòṣèlú but unfortunately majority politicians tí election bá ti súnmọ́ tí election bá ti dé ilé máa yọjú síta. ẹbí Adeleke ti ní antecedent eléyìí sọ̀rọ̀ pé bóyá èèyàn ṣòṣèlú àbí èèyàn láìkó olóṣèlú no ní tí kálukú bá ṣe náà la máa sọ. wọ́n ti ní impact ní society kò bá máa dùnú ìlú wọn lọ. Adeleke University Adeleke Polytechnic also mi ò rò pé àwọn ọmọ ìlú wọn máa fẹ́ wọlé máa sọ pé kán má wọlé. wọ́n á láwọn tán fún scholarship lọ́dọọdún kó tó di pọ́n jẹ governor. so my lovely brothers and sisters ẹni tó fẹ́ dá ẹ̀mí ẹ̀ légbodò ẹni tó fẹ́ ṣàkóbá ẹ̀hún ẹni tó fẹ́ rán lẹ́wọ̀n yẹn bóyá wíwà nílé ayé ẹ̀ níwọ gangan fi gbélé ayé bóyá wíwà nílé ayé ẹ̀ lọ́mọ rẹ̀ ó fi wà láàyè bóyá wíwà nílé ayé ẹ̀ níyàwó ẹ̀ ó fi wà láàyè
ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà nínú oyún tọkọ wọn ò sí nílé, neighbor ló gbé wọn lọ sí hospital. Kálẹ̀ ti rán neighbor yẹn lẹ́wọ̀n, kálẹ̀ ti ní kán wá pa neighbor yẹn mọ́lé, ta ló máa rescue ìyàwó ẹ̀? Ta ni ọgbọ́n ọmọ rẹ̀ ṣiṣẹ́ lọ́la? Òrè lóore wọ́ọ̀tọ̀ lẹ́yìn. Ìṣẹ̀lẹ̀ eléyìí ló jẹ́ kí n rántí Alexander Fleming àti Winston Churchill. Ẹni tó bá ti gbọ́ Churchill yóò ti mọ̀ pé mo ń sọ̀rọ̀ nípa United Kingdom. Ó ti jẹ́ prime minister ńbẹ̀ rí. Alexander Fleming, bàbá ẹ̀ akúṣe àgbẹ̀ ni, kò lówó lọ́wọ́, kò rí ṣe tààrà. In fact, ọmọ ẹ̀ ò lè lọ school, kò lè rán ọmọ níléèwé. Ó ń bọ̀ látoko ńlọ́rọ̀ ọmọ kékeré kan tó ti fọrùn kọ́ géètì. Ìyẹn ń gbá bọ́ọ̀lù ẹ̀ bẹ́ sínú compound kan tí wọn ò gbé bẹ̀ mọ́. Ṣùgbọ́n géètì ẹ̀, àwọn irin tán máa ń tò yẹn ni wọ́n fi ṣe géètì. Àwọn ọmọdé ń gbà yẹn a máa sọ wípé ibi tó bá ti gba orí yóò gbára tó kù. Ọmọ yẹn tọrùn bọ́, orí wá há sínú géètì. Bàbá àgbẹ̀ ń bọ̀ ló fi ọkọ́ ya géètì sí méjì kọ́mọ ẹ̀ ó lè lọ, kó lè kọjá. Ọmọ délé ó sá lọ sọ́dọ̀ bàbá ẹ̀, ó ṣàlàyé fún bàbá. Bàbá gbéra ńjọ́ kejì. The show is about what? The show is about wọ́n àtáàkì gọ́vnọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú ìbọn, gunfire. They were shooting sporadically. Ìbọn tán bá yìn láàrin 10 minutes sí 15 minutes. Ó kú oníbọn sọ sí mi kí n sọ sí ọ. Wọ́n kọlu convoy gọ́vnọ̀ Ademola Adeleke l'Oshogbo. Well, pápápá torí ẹni tó máa kẹ́kọ̀ọ́ ńbẹ̀, pápápá 3 minutes péré. So, bàbá olówó tọ́mọ ẹ fọrùn kọ́ géètì, ó lọ sí grocery stores, ó lọ ra oríṣiríṣi nǹkan, ó dẹ̀ envelope some amount of dollars láti lọ fi dúpẹ́ lọ́wọ́ bàbá àgbẹ̀. Ó débẹ̀, ó náwó sí ìyẹn lòun ò fowó. Ó gbé ẹ̀bùn lọ fún ìyẹn ní ohun ọgbà, ó ń ṣe tó ń fọ́lọ́ ni. Ibi tán ti ń sọ̀rọ̀ lọ́mọ ẹ̀ ti jáde. Ìyẹn á béèrè pé ta ń lọ ọmọ, ó lòun ló ní. Kò lọ school ni ó lẹ́ ń bá lówó níran mọ́ léèwé. Máà nìyẹn wá lòun ọ̀ràn ọmọ yẹn ní ìwé débi tí ó kàwé dé. Ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ tí mo fẹ́ mú jáde fún yín. Tèmi ti kẹ́kọ̀ọ́ ń bẹ̀ sà, tí mo ti kẹ́kọ̀ọ́ ń bẹ̀ mà. So, láti ìgbà yẹn ni bàbá Churchill ló ti rán Alexander Fleming ló ti rán nílé ìwé, the same school tọ́mọ ẹ ń lọ. Now, ẹ mọ̀ pé bàbá Fleming lọ rescue Winston Churchill lákọ̀ọ́kọ́ àbí. Now, ńgbà tí Fleming kàwé tán, òun ló discover ntẹ́ ń pè ní tẹ́pọ̀rọ̀ tí gbogbo àmọ̀ sí penicillin lónìí, táwa pé tẹ́pọ̀rọ̀ pé kàn fi ségbò, kàn fi tọ́jú nǹkan. Ẹni yẹn ló discover ẹ̀. Ńgbà tí wọ́n wá dàgbà wọn, Winston Churchill ó wá tún ní pneumonia. Penicillin tí Alexander Fleming discover ni wọ́n fi tọ́jú Winston Churchill. Lesson tí ń bẹ ń bẹ pápápá ò ní pé káníjó ní bàbá Fleming bá wo Churchill wọ́n pé níwò tó mójú kúò
pé àkútúkùn ẹ̀ lọ́nà ọ̀run pẹ́ kó tó kú tó fọrùn wá géètì ibẹ̀ jẹun yóò ní síbẹ̀ lówó ni sí bàbá yín lówó ni síbẹ̀ máa gbé mọ́tò kọjá wájú ilé wa ẹ̀ tí ẹ̀ nílé tẹ́ pínpín tá a máa fi ń tọrọ tá a nímọ̀ pé bọ́yá nǹkan kan ń pẹ́ kó tó kú àkútúkùn ẹ̀ lọ́nà ọ̀run ọmọ ẹ̀ ò ní lọ skul. ká ní bàbá Churchill òun náà kàn wò ó pé a ti fún ọ lówó ọlọ́ọ̀gbà o a fún ọ ní nǹkan ọlọ́ọ̀gbà o wò ó tó a ti gbìyànjú agbára tiwa kò sí wàhálà tí ọ̀ràn ọmọ yẹn nílé ìwé kò ní discover penicillin tí ó bá discover penicillin ìgbà tí ọmọ rẹ padà ní pneumonia kò sí tí wọ́n fi wò sàn. What lesson? Ó ní wípé má ṣe bí sẹ́nì kankan ẹni tó fẹ́ ṣe bí sí òun ó lè jẹ́ òun ní rescue point yẹ lọ́la. Ọ̀pọ̀lọpọ̀ kàgbákò lónìí torí pé ẹni tó yẹ kó ràn wọ́n lọ́wọ́ àwọn òbí wọn ti ṣàbúrú sí i. Bọ́ọ̀ bá gba bíbélì gbọ́ bá a bá gbàgbọ́ ta sọ pé ìwé ìtàn ní lóòótọ́. Kò sàì gbàgbé láti sọ wípé a bẹ̀sẹ̀ bàbá wò láti ìran kìíní sí ìran kẹrin. Yorùbá wá kín lẹ́yìn wọn ní àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà. Wọ́n ní ọ̀sáṣegbé àṣepamọ́ ní ń bẹ. So àwọn tó àtáàkì gọ́vnà lọ́sùn lónìí tó àtáàkì gómìnà Ademola Adeleke kí ni aim and objective fún wọn kí ni wọ́n fẹ́ gbà ń bẹ̀ kí ni wọ́n fẹ́ achieve ń bẹ̀. They just want to pa bàbá oní bàbá pa gómìnà. Ṣé wọ́n lẹ́ni tán fẹ́ gbé bẹ́ẹ̀ ni àbá tún bòdì. Bọ́ bá jẹ́ pé apá àwọn security gómìnà ká wọn wọ́n ti dolóògbé kọ́lọ́ ó forí jì èmi o eléyìí tó dùn èmi jù ń bẹ̀ nù. So kí gómìnà Ademola Adeleke kó sán ṣòkòtò ẹ̀ gírí o. Ikú ń pa lọ́sàn-án ikú ń pa lóru àwa mẹ̀kúnnù ń pariwo so àwọn olówó gan ń pariwo ìlú mà le o. Ó ti ń ṣẹlẹ̀ káàkiri o ṣùgbọ́n ilẹ̀ àrò òjíire of recent àgbọ́rú ẹ̀ bí wọ́n kọlu gómìnà tí ń bẹ lórí àlééfà. Ọlọ́run Elédùmarè yóò máa ṣọ́ wa o Ọlọ́run aláàbò yóò dáàbò rẹ̀ bo gómìnà Ademola Adeleke ibi ò ní ṣẹlẹ̀ sí ìbànújẹ́ ò ní wọlé wọn yóò fulfill kádàrá torí destiny is in play. Àánú Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ o bí mo ṣe gbọ́ òun náà ni mo ní kí n sọ fún yìí o ìròyìn yẹn ń tọ́ jáde lélẹ́yìí o. Ìròyìn tó jáde lélẹ́yìí o. Gunfire erupts in Oshogbo as hoodlums attack Governor Adeleke's convoy. Suspected hoodlums on Wednesday attacked the convoy of Osun State Governor Ademola Adeleke shortly after his visit to the palace of the Ataoja of Oshogbo, Oba Jimoh Oyetunji. The attack triggered an exchange of gunfire with the governor's security personnel. The incident occurred shortly after Governor Adeleke left the palace hall where he had met with the monarch following his receipt of the certificate of return from the Independent National Electoral Commission (INEC) in Oshogbo. The Adeleke arrived at the Ataoja's palace at about 3:15 p.m. in a motorcade of about 20 vehicles after leaving the Osun State headquarters of INEC, where he received the certificate confirming his re-election. The Osun State Commissioner for Information and Public Enlightenment, Kola Kwalimi, confirmed the attack, saying the governor's security personnel successfully repelled the assailants and that no casualty was recorded. Eléyìí olódùn èmi ń bẹ̀ o. He said, and I quote, they are hoodlums, and the governor's security repelled them. They attacked the governor's convoy at Ataoja's palace. No casualty, Alimi said. An eyewitness who spoke on the condition of anonymity for security reasons said the governor and his entourage were received by Oyetunji, adding that Adeleke reportedly presented his certificate of return to the monarch.
The eyewitness said trouble started as the meeting was winding down after the monarch had offered prayers. Kábíyèsí ti ṣàdúà, adding that the governor had already left the hall through an exit reserved for the monarch and his wives. She said, and I quote, he was already in the bus that brought him and his close aides to the palace when we started hearing heavy gunshots. According to the eyewitness, the attackers arrived in an unregistered Sienna Space bus through the Itaolokan area of Oshogbo, while the exchange of gunfire lasted between 12 and 15 minutes. She added, and I quote, the shooting lasted for about 12 to 15 minutes before the governor's convoy eventually left the palace. The governor's security men and those hoodlums exchanged gunshots. Those hoodlums later fled the scene. A trader near the palace, identified simply as Munirat, said the attackers might have learned about Adeleke's visit and waited for his arrival, adding that they allegedly damaged the palace's main gate during the incident. She said, and I quote, we suspected that those hoodlums heard about Adeleke's visit and had been waiting for him. They came in the Sienna Space bus. They even damaged the main gate to the palace. Munirat further alleged that the attackers engaged the governor's security personnel near the Oshogbo Central Mosque before fleeing towards the Itaolokan along the Oshogbo-Ilesha Road. The incident caused panic as traders and residents reportedly fled their businesses and sought safety. Sporadic gunshots were still reportedly heard around the area as of 4:45 p.m. while some business owners shut their shops amid security concern. So, ó jẹ́ nǹkan tó bà wá lẹ́rù, especially me o, pé èèyàn kan lè lọ dojú ìbọn kọ gómìnà tí ń bẹ lórí àlééfà. Ó kù díẹ̀ káàtó ká máa fi kú wá rẹ ní káàkiri torí ipá àdìbò á jẹ gómìnà á bọ́ sípò kan Ọlọ́run ní yẹ̀dá sípò kẹ́yìn ọ́tàkìtì kó forí gúnlẹ̀ Ọlọ́run ní yẹ̀dá sípò. So kádàrá sì máa ń tẹ̀lé èèyàn. So ẹ jẹ́ á fi gómìnà Adeleke lẹ̀, ẹ jẹ́ ó gbélé ayé o, ẹ jẹ́ káwọn tí ń tẹ̀lé ó gbélé ayé, ẹ jẹ́ kán fulfill destiny wọn. Kí kálukú ó gbà wípé táìmù tó ní ò tí ì tó, Ọlọ́run nínú àánú ìyọ́ wà pẹ̀lú gbogbo wa o. Akandọ́ ọ̀rọ̀ Awíkonko kò jù bá ń lọ o. Àjáwó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. Ẹ̀ka ni mi ò máa dúró fọ́ ti lé gbangban. Àánú Olódùmarè ò ní fa gbogbo wa sílẹ̀ o. Ìṣísẹ̀ wa kò ní báráyé nù o. Ọlọ́run yóò máa tọ́ ìṣísẹ̀ wa. God bless you. Thank you all. Ẹ like, ẹ follow page mi lórí Facebook. Awíkonko television. Ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV. Ẹni nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrè òní wọ́mi o. Orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrè òní dàrú o. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni o. Ajú wa ṣe o. God bless you. I love you all. Ó dàárọ̀ o. Òun ayọ̀ lásùn. Àní tójú òun dojú kó ìjàmbá ò ní ṣe wá o. Nǹkan ò ní ṣe gómìnà. Nǹkan ò ní ṣẹ̀mí gómìnà wa. God bless you all.